Hello. Mukaila. Irú nọ́mbà wo ló fi pè mí? Ó tẹ̀lé trend japa. Jẹ́ ibo ló wá já lọ. Èmi àti kúrò Nàìjíríà, mo ti lọ Libya. Libya mo wà nísìnyí. Bí ìgbà tó jáwọ́ gbó leléyìí o. Japa kẹ̀. Ó jáwọ́ gbó. Ó lọ Libya. Èso wo ló fẹ́ so? Bọ̀dá mi, kò rí bẹ́ẹ̀. Mukaila, ọ̀rẹ́ èèyàn gidi bọ́ sọ̀rọ̀ o. Ìwọ fẹ́ japa, ó wá já lọ Libya. Torí pé kí dọ̀tí ni wọ́n ti ná náírà ní Libya ni wọ́n náà sí lọ. Dẹ́dẹ́rẹ́. Libya kò sí ìlú tí ò dáa. Ó ti já sígbó torí tó bá já sígbó ni. Àwọn èèyàn lọ Canada, UK, America. Sọ ma pé kó lọ India gan. Ó bẹ̀ ju Libya tó lọ́rọ̀. Eléyìí mi ò japa lọ sí Libya tí wọ́n lọ yẹn. Ṣé ní japa lọ lọ́rin? Kí máa lọ lọ́rin bẹ́ẹ̀? Kí fi ní lọ́rin? Kí máa pé lọ́rin mo lọ? Wèrè gbọ́gbọ́gbọ́. Àbọ̀mọ́ àríkẹ́ ti pè ọ́ dà lọ tó dọ̀fẹ́ ni. Orí ẹlòmíì ti dàrú o. Bọ̀dá mi tèmi rò pé inú ẹ̀ máa dùn pé mo pò pé mo wà ní Libya. Ó ní ṣé Libya làwọn ẹgbẹ́ tèmi ń lọ. Àwọn ẹgbẹ́ tèmi ń lọ Canada, wọ́n ń lọ UK, èmi lọ Libya, inú tèmi ń dùn. Aṣèré Libya wà máa jẹ́ kó yé wọn. Aṣèré tààràtàrà Libya. Ẹ̀dá, kò sí wàhálà. Àwọn léwe yìí wọ́n ti tún bẹ̀rẹ̀ kí ló dé díẹ̀ ẹ̀rẹ̀ ti strike. Ọ̀rọ̀ ní ìṣòro strike daddy. Owó nǹkan tí mo bá yí sọ lánàá, owó school tí mo bá yí sọ ni mo wá gbà wá. Owó iléèwé. Wọ́n wá lé ọkọ iléèwé torí pé a jẹ wọ́n lówó. Kí ni mo ti sa àwọn ìjọba ìlú? Ẹ wò dáadáa fẹ́ ṣe test lọ́la. Wọ́n lè ti léèyàn tí ò bá sanwó kò ní wọlé. Èmi ọmọ kan tó dé tí wọ́n máa fún yàn kan ní school ní installment. Ipe tó wọn bá ti jáde school tó bá ti lówó ká padà pé àwọn. Ẹ wò nǹkan tó bá mi ṣe sí ni kẹ́ ṣe sí o. Kò ṣáà possible kí n má ṣe test. Tó bá mi ṣe sí ni kẹ́ ṣe o. Sáré ọ̀tọ̀. Ẹ wo ilé wọn ẹ sì sọ bàbá àtọmọ ẹ sọ wọn dọ̀tá ara wọn. Mo bá ọmọ mi sọ̀rọ̀ my own pikin. Ó dẹ̀ wọlé. Lọ́mọ tó yẹ pé kó tó lọ skul tẹ́lẹ̀ ní mo ṣe tu ẹ fún mi. Ọmọ ló wà ká jẹ́jẹ́ wọlé. Hello. Hello, Mukaila. Bọ̀dá mi. Àbúrò rẹ̀ mọ̀ ni. Sọ́ọ́rí pé bóò ní gbogbo Libya bóò ẹ̀ mọ́ bínú. Wọ́n mọ̀ lé wá láti iléèwé wọn ní owó iléèwé. Wàásù náà pé kí ni sọ? Ṣé wàásù tí bí mo sọ ni? Wàásù kọ̀ bílí dání. Wàásù 50k. Èsì wàhálà. Àmọ́ nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ báyìí ni wípé ẹ mọ̀ Libya lèmi wà. Owó Libya dẹ̀rẹ̀ kò ní dá lápò yín. Kó ń bẹ́ náà. Èwo ni pé wọ́n lọ́wọ́ Libya ní Nàìjíríà. Tí Qdot ti gan sọ pé wọ́n ti ná náírà ní Libya. Ẹ jẹ́ kí n lọ bí n bá lọ London tí mo lọ UK tẹ́ ń bínú sí níjọ́sí. Irọ́ ìrìlẹ̀ mi ṣe ipe gbogbo ẹgbẹ́ ẹ lọ Amẹ́ríkà, gbogbo ẹgbẹ́ ẹ lọ London, ìwọ lọ Libya. Tí ẹ lọ wá fẹ́ dì. Bọ̀dà kó ó dàbọ̀. Mo fẹ́ ṣe nǹkan mi, ó dàbọ̀, ẹ ṣé. Ìyẹn kọ́ ẹ lọ wàláì Mukala ó wá ń kí fún mọ́mí létí ni sá. Ẹ̀yin lè béèrè owó lọ́wọ́ mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ sí mi nígbà tí mo pè mo wà ní Libya. Ẹ wá fẹ́ gbé Libya lọ́wọ́ kò jọ. Ìjọ́ bá ti lọ UK tí mo lọ Canada tí mo lọ ìlú ọba màá sẹ́ǹdì owó sí i. Bọ̀ lọ́wọ́ yìí Libya mo ṣì wà. Rúbà ẹ̀ lè gbọ́. Mighty Play TV. We give you the best.